ṣubú mo fẹ́ kó jáde síta kó o tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà gbogbo àgbáyé nítorí pé o nà Muyideen tí ń ṣe nítorí pé o bẹ̀rù Muyideen ṣùgbọ́n nítorí orúkọ rẹ kó má bàa bàjẹ́ mo fẹ́ kó o jáde síta kó o apologize pé o nà Muyideen wà á dé apologize sí Muyideen lóòótọ́ o lè fẹ́ràn èèyàn ṣùgbọ́n ní láti apologize. ṣùgbọ́n ọ̀rọ̀ Mr. Muyideen pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ ní àyájọ́ ìjẹta bí a lọ́jọ́ Sunday olùjẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ torí pé different ojú everybody fi ohun tí ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n mi àti ẹ̀jẹ̀ káká owó jókòó jẹ́ ká kọ́ bèrè wa irú ìyàwó l'Àgbàlá Gabriel. Ìbéèrè àkọ́kọ́ ẹ wá tún jẹ́ ká jọ bèrè wa ìrìn àjò tí Àgbàlá Gabriel rìn yìí ṣé ní àjò tọ́lọ́run rán ni àbí tó ń kàn ní intentionally. Ó di méjì. Ẹlẹ́lẹ́kẹta ṣé Àgbàlá Gabriel tó ń ṣe kinní yìí nítorí tọ́lọ́run nìkan ni àbòfin ṣe business. Yes mo mọ̀ pọ́tọ̀ ní nǹkan tó máa rò lórí gbogbo nǹkan tí mo ń béèrè yẹn sórí bó ṣe ń rò lèmi náà ṣe ń rò. Ìtí mo kọ́kọ́ fẹ́ mú dá wa lójú lélẹ̀ nínú ayé yìí kọ́kọ́ sí àṣegbé àṣepamọ́ nìkan ló wà tó bá sì pé dáadáa náà ló ń ṣe mọ̀ pé ó ń ṣe ìpamọ́ ni tó bá sì pé aburú náà ló ń ṣe mọ̀ pé ó ń ṣe ìpamọ́ ni. bọ́tẹ̀rù tèmi lórí ìrìn àjò Àgbàlá Gabriel mo rí náà rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan látàrí tó ṣẹlẹ̀ nípa Mr. Muyideen. Ó jẹ́ kí n dá èèyàn mọ̀ ó jẹ́ kí n mọ nǹkan tí wọ́n ń pè léèyàn ṣùgbọ́n kó tó di pé màá wá máa lọ sínú ọ̀rọ̀ yẹn gangan àwọn kan rí Mr. Muyideen wọ́n rí nínú ọjà wọ́n rí tó rú pọnpọ́n àbàrò wọ́n rí tó sàbàrò wọ́n wá bi léèrè wọ́n bẹ̀rẹ̀ sí ní rékọ́dù ẹ̀ wọ́n wá bi Mr. Muyideen ṣé ẹ mọ̀ ni lágbájá nìyí tí Àgbàlá Gabriel gbowó jọ fún tí wọ́n kọ́lé fún tí wọ́n ṣègbéyàwó tí wọ́n sì ṣọ́ọ̀bù fún. Ó wá sọ àwọn gbólóhùn kan jáde. Ṣé ẹ mọ̀ bọ̀dá Muyideen ìmọ̀tara ẹni nìkan ló bọ̀dá Muyideen nìyí. bọ̀dá Muyideen nù. ẹ dágbà orúkọ ẹ̀ fẹ́yàwó fún irọ́ ni. àgbẹ̀ àfi ajẹmọ́pì àlójú fún mi lóko òbí ọ̀pẹ yìí. àfi ajẹmọ́pì àlójú ló ti gbàyàwó lọ́mì. ẹni ó kọ́lé fún yín. àwọn kò ti gbẹ́sẹ̀ lé ilé kókó. wà lẹ́ àjọ dé. bọ̀dá Muyideen ṣé lóòótọ́ rẹ̀ ní ìwé ilé wà. bọ̀dá dákun bá fídíò bọ̀dá yìí dáadáa. ẹ̀yin náà fídíò mi. bọ̀dá ẹ̀yin ni tí wọ́n gba donation fún. bẹ́ẹ̀ ni. ẹ jábọ̀ kalẹ̀. ṣùgbọ́n o mo tún hámà rẹ̀ pé tó bá ṣe pé torí tọlọ́run ilẹ̀ fi ṣe nǹkan tẹ̀ ń ṣe ẹ má jẹ́ kí ẹ̀dá alààyè kan discourage yín lórí dáadáa lórí ìrìn àjò tẹ̀ ń rìn. tá a bá ń sọ̀rọ̀ àwọn ànábì tá a ń sọ̀rọ̀ àwọn Jésù àwọn kan wà tó súnmọ́ mi Alhaji Oríyọmí Hamzat tí wọ́n pè yín papọ̀ ní ìsìn tí wọ́n yanjú ọ̀rọ̀ yẹn ẹ má gbàgbé ẹ wo challenges tálàjì Oríyọmí rí kó tó di bálàjì Oríyọmí dépò tó dé lónìí tó wá dẹni tí ń bá onígbà tó gbá tí ń bá láwo táwo tó wá fi dìlú mọ́ káàkiri gbogbo àgbáńlá ayé tó dàbí pé kò sí rédíò míì mọ́ lẹ́yìn Àgídìgbò. Láìpẹ́ láì jìnnà nísìn àìmọye challenges tán náà ti ń rí tí ń kà sí tiẹ̀ aládùn sí tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ àtàwọn mẹ́ta àgbọ̀ lábẹ́ gbogbo ọ̀rẹ́ mọ̀ wípé pẹ̀lú ní àjò tálàjì Oríyọmí Hamzat ti rìn sọ yẹ kí wọ́n ní challenges nínú ayé ẹ wo tí wọ́n ti fọ̀rọ̀ ẹnu tó ṣe ẹ wo tí wọ́n ti fàkókò lẹ̀ tó ṣe ẹ wo iye tí wọ́n ná lórí àtúnṣe. ó tún mú nínú owó ẹ̀ ó tó fi rán èèyàn ní hajj
síbẹ̀ náà àwọn kan jókòó sí kọ̀rọ̀ wọ́n sì máa sọ àṣìṣe rẹ̀. Ẹ wo gbogbo àṣìṣe táwọn onílàákàyè àwọn ọlọ́pọlọ pípín ẹ̀dá tí wọ́n mú lórí Alhaji Oríyọmí Hamzat láti ìlú Ṣakí. So gbogbo bí yòówù tó bá ti ríra rẹ mọ̀mọ́ ríra rẹ bí ẹni tó perfect nínú ayé. Tọrẹnu yìí ẹyọ kan ni ṣùgbọ́n pé 15 tọrọ ahọ́n ẹkí mẹ́mẹ́ ọlọ oyi alọ tààrà abẹ́ndì ahọ́n rẹ yọmọ ilé ẹran kiri ahọ́n ti ń já ahọ́n náà nínú ayé. Bàbá kan sọ̀rọ̀ pọ́ìntì wà nínú ọ̀rọ̀ tiwọn náà wọ́n ní why not kágbàlá Gabriel lọ tọrọ àforíjì torí gbogbo ẹgbà sókè ọ̀nà Mr. Muyideen. Inú bí mi mo mú pankẹ́rẹ́ Alhaji pankẹ́rẹ́ tó dà mo mú ó yá dọ̀bálẹ̀ mo dẹ̀lẹ̀ èmi tí a máa ń security ti bá wíkì mi tó dé mo mọ̀ sí bá wí mo mọ̀ ó yá dìde. mo fẹ́ kó jáde síta kó o tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà gbogbo àgbáyé nítorí pé o nà Muyideen tí ń ṣe nítorí pé o bẹ̀rù Muyideen ṣùgbọ́n nítorí orúkọ rẹ kó má bàa bàjẹ́. Mo fẹ́ kó o jáde síta kó o apologize pé o nà Muyideen wàá dé apologize sí Muyideen lóòótọ́ o lè fẹ́ràn èèyàn ṣùgbọ́n ní láti apologize kó o lè ní àkọsílẹ̀ rere kí ayé ló kó lè sọ nípasẹ̀ pé nígbà tó o ṣe àṣìṣe o ṣe correction lẹ́yìn ìgbà yẹn kò tún ní sí nǹkan kan mọ́. Èmi kì í fi ọwọ́ bo irọ́ lójú, èmi kì í ṣèké, mi ò dẹ̀ kì í side mi ì sápamọ́ sẹ́yìn ìka kan. Bí ọ̀rọ̀ bá ṣe rí ni mo ṣe máa sọ fún yín. Bí mo ṣe fẹ́ràn rẹ tó ni mo ṣe máa dájọ́ yìí. Nítorí náà tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà, lọ́wọ́ àgbáyé, lọ́wọ́ gbogbo àwọn tó ti ràn Muyideen lọ́wọ́. Muyideen ò kì í ṣe ẹran, kò kì í ṣolè. Ìbáwí yẹn pọ̀. Ṣé wọn máa yẹn ní point sá tó wá fojú ẹgbẹ́ kejì wò, ṣé wọn ní point? Yes or no, wọn dúró tira wọn ni. Àkọ́kọ́ àwọn ọjọ́ orí kan bẹ̀ nínú òrí mi psychologically tí èèyàn bá ti dàgbà débẹ̀ kódà bó sọmọ téèyàn bínú ó ti ní bẹ́ẹ̀ ṣe lè báwí mọ́ àti bẹ́ẹ̀ ṣe lè báwí tó àti ọ̀nà tẹ́ ẹ lè gbà báwí tí òfin ní di wàhálà sí yín lọ́rùn. Talkless ẹni tẹ́ ẹ ràn lọ́wọ́ ayé ò ní wo bí tẹ́ ẹ ti ń bọ̀ mọ́, wọn ò ní wo àṣìṣe rẹ̀ mọ́. Wọ́n gbé nìkan wá ságídígbò láìpẹ́ yìí. Alhaji Oríyọmí wá bẹ̀rẹ̀ tọ́pìkì yẹn báyìí pé ẹkùnrin tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi nínú abolongo nínú wọ́n tó dákọ ẹ̀wọ̀n kan bàdàn pé yóò mú kan nù méjèèjì. Kí ló ṣe? Ọmọ rẹ̀ ti jẹun bóyá ó jí fùfú bóyá ó ṣe kankan ọlọ́fọwọ́ ọmọ ara náà. Téèyàn bá báyàwó ẹ̀jà lónìí nínú ilé tó bá lù pa wọn à ní gbọ́ páyàwó rẹ̀ mọ́ ọmọ ọlọ́mọ wọn pọ̀ pa. Ìtí màmá yẹn fẹ́ prompt nìyẹn. Kò fẹ́ kí ẹ tara èèyàn ṣe Ọlọ́run yín. Ẹ̀kọ́ tọrọ yẹn mú wá ìníkẹ́ ẹ̀kọ́ ẹ má wo presentation màmá yẹn. Kì í ṣe pé presentation wọn wrong ṣùgbọ́n bóyá àárín fídíò yẹn lódìdí tàbí kí màmá yẹn má sọ wúlẹ̀wúlẹ̀. Ó ti ọmọ tí mo bí ẹnu ni èmi máa fi náà wọn gba mo burú gan gbà kan tí mo máa ń na àwọn ọmọ mi gan gbogbo àti ó di stage kan tí mo ń rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ àbá mọ tá à ń bí ní ìsìnkọ ni àti ọmọ tó lọ tako bàbá ẹ̀ rí náà pé bàbá òun fẹ́ fọ́ ṣògùn owó àti ọmọ tó lọ tako bàbá ẹ̀ rí pé bàbá òun fẹ́ bó ń sùn tí ó dé sálẹ̀ tó pé bóyá torí pé bàbá yẹn burú mọ́ bí burú mọ́ tí bàbá yẹn burú mọ́ ó burú mọ́ káyẹ̀ rẹ̀ dẹ́ lè dá ni. Àbí sáré tí sàtọ́ ná ẹgbà tọ́nà àwọn ọmọ mẹ́ta tí kan dẹ̀ kú mẹ́. A ti rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan
so pẹ̀lú bẹ́yìn náà sì wá confidence wí ìpè pọ̀ wá pankẹ́rẹ́ tó dáa mi ò blame yín èèyàn nìyí ṣùgbọ́n kò díẹ̀ káàtó mo mọ̀ pé gbogbo àwa tá à ń blame yín tí ẹ̀ bá lọ gbọ́ wúlẹ̀wúlẹ̀ tàbí tọ́rọ̀ yẹn bá sojú èèyàn that is why mo ṣe astagfirullah lẹ́ẹ̀kan tí Mr. Muyideen ṣe ṣe bí pankẹ́rẹ́ lẹ́yìn yọ ẹlòmíì lè yọ ìbọn pé àsọta ajé ni ọ ládùúgbò gbogbo owó tí wọn dá fún ọ ọwọ́ à ń lọ fi ta tẹ́tẹ́ ọwọ́ à ń ṣe báyìí ọwọ́ à ń ṣe báwọn ọwọ́ à ń ṣe bẹ́ẹ̀ pankẹ́rẹ́ lẹ́yìn yọ tọ́dẹjọ́ yìí ẹlòmíì ọyọ ọ̀bọ̀n ṣùgbọ́n tẹ́ gbé dání ó gbà kẹ́ máa ṣọ̀pọ̀lọpọ̀ sùúrù inú mi ó dùn ó tí fídíò mi ìbálẹ̀ dọ́dọ̀ yìí ẹ má jẹ́ kí ìrìn àjò yìí kó discourage yín lórí ìrìn àjò tẹ́ ẹ̀ rìn tó bá ṣe pé títòótọ́ ẹ̀ ń ṣe gbogbo tẹ́ ẹ̀ ń ṣe torí tọ́lọ́. Everybody máa sọ many things about you ẹni ayé ìjọ gbádùn sọjẹ ní ayé gbàgbé ẹ lọ ẹ má expect pé gbogbo tẹ́ ẹ̀ ṣe yẹn náà lẹ gbọ́dọ̀ máa perfect nínú ayé gẹ́gẹ́ bí èrò rí mi that is why tí mo ṣe lè blame yín nínú tí mo sọ yìí bó ṣe wulẹ̀ kọ́ dáa tó táwọn ọ̀jọ̀gbọ́n ní ìsìn tí ẹ bá kẹnu bọ̀ wọ́n sì máa yọ gbogbo àléébù rẹ̀ fún mi yìí sì fẹ́ lè kà ó lérí pé ha kí ló tí mo ṣe fídíò yìí bá mo sọ̀rọ̀ lórí àwọn òṣìṣẹ́ ọmọ yìí òṣìṣẹ́ tó wọ́dé ẹ̀mọ̀ wá tán wà ń bú mi tán sì pè fún mi tí mo ní wáyé náà tó ṣiṣẹ́ dasẹ́lẹ̀ torí pé wọ́n fẹ́ kó wò pèsè tó kàn nìyẹn ó yẹ kán dasẹ́lẹ̀ torí nǹkan tó wọ́n ni kò ń ṣòdì ló yẹ kán dasẹ́lẹ̀ ó sì yẹ kán dasẹ́lẹ̀ tipẹ́ torí bó ṣiṣẹ́ ló lè help wa because tí wọ́n bá fi owó kówó yín nìsín kò ní gbogbo tó wọ́n kò ní kó wálẹ̀ yóò tó wọ́n sí ni àwa táwa ṣiṣẹ́ ìjọba ń kọ́ ní tí mo sọ nìyẹn ẹni tí ó pè mí ń wèrè ẹni tí ó pè ra rẹ̀ ń wèrè tí ó pọ̀ ọmọ rẹ̀ láyé ẹni asẹ́wẹ́ so I don't need it èmi ò ń sọ̀rọ̀ torí kéèyàn lè yìn mí èmi ò ń sọ̀rọ̀ torí kéèyàn lè kí mi mo ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ mi bá ṣe darí mi àtọ́jú tí mo bá fi wò pé ẹ kó rí báyìí mo mú jẹ́dá kan tó máa ń ka comment torí mo máa ń lẹ̀ máa wo comment mi máa èmi náà ṣe mistake inú tí mo sọ yìí that's why tí mi kì í ṣe live tí máa record tá máa tó play rẹ̀ wò. ṣé gbogbo ọ̀rọ̀ tẹ́ bá ń sọ ẹ máa sọ tálábòsí mọ́ gbogbo ìrìn àjò tẹ́ bá rìn ẹ máa rìn tálábòsí mọ́. ọlọ́run bá nìkan lọ́ba tó mọ́tọ́ kó má ṣe Mr. Muyideen mọ́ kéèyàn kéré jù báyẹn lọ kódà kó yapa kódà kó ṣe pé ṣe fẹ́ gbọ́ ẹ jẹ́ ń parọ́ kan fún yín kó ìpele tẹ́ ẹ kọ́ fún un kó ṣe pé ńlọ́lọ́ ta léwu tó fowó rẹ̀ tó fi ta tẹ́tẹ́ táwọn ọmọ Nàìjíríà kọ́ fún àtàwọn ará diaspora tí wọ́n dáwọ́jọ tí wọ́n kọ́ fún un tọ́ba ìpele náà lọ ta tọ́lọ́ fowó rẹ̀ ta tẹ́tẹ́ ẹ má lù wàlẹ́ àtọ̀rẹ́ ẹ̀ tí ó ronú pé ìbẹ́ ẹ̀ ti kọ́ fún ná ké tó ń ti yín wọ́n tó ronú bẹ́ẹ̀ ṣe bá wà ní. now tó wá ṣẹlẹ̀ yìí èmi rò pé nǹkan méjì ló fà mo dẹ̀ fẹ́ káwọn ọ̀jọ̀gbọ́n ó tọ́ọ̀chì bẹ̀ mo fẹ́ kán wo bẹ̀ pàápàá jùlọ Alhaji Oríyọmí Hamzat mo fẹ́ kán yọjú wo bẹ̀ báyìí kán yọjú wo. mo kọ́kọ́ rí ìrìn àjò àkọ́kọ́ yẹn bíi pé ó dàbí pé àwọn kan wà tí wọ́n ń bínú ìrìn àjò Àgbàlá Gabriel tàbí kó sì pé àwọn kan wà tí wọ́n ń dúró sí kọ̀rọ̀ tí wọ́n ń sọ àṣìṣe wọn especially irú arábìnrin tó sọ̀rọ̀ yìí wípé àwọn fi wọ́n ṣe bàbá àjọ àwọn ṣe fọ́tò 40,000 fún wọn àwọn ṣe kìíní kan tó lọ rìpọ́tù ẹ̀ fún blogger látàrí bú fún wọn léwúrẹ́ tó fẹ́ gba màálù èèyàn ìpẹ́ nìyẹn o ṣùgbọ́n èèyàn bí irú wọn náà lè wà tó ṣe wípé wọ́n lè lo Mr. Muyideen láti fi against Àgbàlá Gabriel orí mi ò pé bí mi ṣe rò ní because mi rò pé kí kéèsì yẹn kó le to that extent tí Mr. Muyideen fi gbàgbé ibi tí wọ́n ti ń bọ̀ àbá ní wáṣẹ́ ni àkínbá ní ṣe ìyẹn máa bá yàn fẹ́yàwó ni ìyẹn bá yàn tọ̀ ṣùgbọ́n mo mọ̀ wípé kì í ṣe pé hidden agenda kankan wà láàrin Àgbàlá Gabriel àti ìyàwó Mr. Muyideen tí ìyàwó Mr. Muyideen fi ń sọ tí wọ́n ń sọ. Inú mi wá dùn
pẹ̀lú béèrè kan t'Alhaji Oríyọmí Hamzat ti béèrè pé kí ló rí lára rẹ̀ tó fi fẹ́ sí kìí ṣe pé torí pé ó ti rí pàgbàlá Gabriel dá lọ́la ẹ kọ́kọ́ wo ọmọbìnrin yẹn sí bọ̀bọ̀ yẹn kò sẹ́ni tí ọ̀daràn ẹni tọ́lọ́ ń dá o ṣùgbọ́n àwọn kankan kan bẹ̀ tá a máa fi judge nínú ìrìn àjò obìnrin pé kí ló lè móbìnrin surrender fún mi mo máa fi kinní kan ṣe comedy màá ní tí ìbá ṣe pé mo ń ṣe tíátà possibility wà kí n má rò bí n fẹ́ pé mo kúrú mo parí mo kọlà mi ò tún lówó lọ́wọ́ ó lè jọ comedy but yóò níbi kan táwọn èèyàn ti máa rò tóbi báyìí sọ pé mo handsome wà lẹ́yìn ọ̀fẹ́ gbà mí ni síbẹ̀ ni mo wá worst tó tí kò sóbìn tí mo beat tí mo nà panu ayé tóbi nìyẹn fi jókòó tí kì í wá ṣe pé òun ló wà nídìí wàhálà yìí tó tó ẹ pé òun ló wà nídìí wàhálà yìí a máa mọ tó tẹ bá lọ wò ó kó mọ̀ sí pé àwọn kan ni wọ́n fẹ́ lo Mr. Muyideen tí wọ́n fẹ́ fi against Àgbàlá Gabriel ẹ yẹ̀ wò dáadáa àkọ́kọ́ nù ẹlẹ́lẹ́kejì sẹ́ẹ̀rọ̀gùn òdílé ọmọ kọjá ogun Somalia tógun bá ń jáyàn gbogbo ìgbà tí a bá ti wo ìṣeré rẹ̀ lọ́ọ̀kan tí ò bá lọ fún àdúrà kó lọ súnmọ́ lọ́hùn agbára ògùn ọ̀ka mo sọ́ọ̀rì láti sọ mi sọ pé kò sí ogun ṣùgbọ́n mi mọ̀ pé tí ò kì í expire ìní àdúrà nílànà ibi tí kálukú tó bá fi gbà kí ló tó jẹ́ pé oníṣègùn tó ṣògùn fún ọ ó tó ṣe ìwúre láàárọ̀ tọrọ mọ̀ pé ó níbi tágbára ògùn dé ó tó ṣe tí ń jẹ́ wúre tí wọ́n bá fún ọ lóṣẹ́ tán wọ́n á tó sọ fún ẹ pé tó yóò jẹ́ fún ọ bí iná o Elédùmarè yóò jẹ́ ọ ńlá fún ọ bí òòrùn kí ló tọ́ka àwọn ọba rẹ̀ lórí oògùn tí wọ́n gbélé ọ lọ. sẹ́yìn orí kìíní yẹn bí ogun ẹ fojú ẹgbẹ́ kan wò then irú ẹ̀dá wo ni Mr. Muyideen nígbà tí wọ́n lọ mú níbi tí wọ́n ti mú gbogbo alárí yìí. arábàlẹ̀ kó tó máa comment. ṣé o tẹ̀fí ń ta ẹ̀ ń ta yìí. kọ̀ǹdíṣàn mi tí mo fi ń ta tí mò ń ta yìí ẹ ṣe ìyá àti bàbá mi ṣé ń gbọ́ mi báyìí wọ́n divorce ara wọn ìyá mi divorce bàbá mi kò ń ṣe fọ́ọ̀tì bàbá mi ìyá mi ló kọ bàbá mi sílẹ̀ ó dá àwa ọmọgo dídí géńdé ọkùnrin mẹ́rin ó dàlú bàbá mi láyà n ló kó bá ìṣòro àwa ọmọ tí ìyá mi bí ṣé ń gbọ́ báyìí sìn ṣebí ẹ lọ fa condition ṣebí kò sí tó da tírú wa ìwà ṣebí kò sí tó ṣe yín. I'm well okay brain 100% brain 100% sense bẹ́ẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ ẹ́ mo lè ta yín. ìgbà tí wọ́n ṣe gbogbo tí wọ́n ṣe tán lóore fún gbogbo alárí presentation rẹ̀ bó ṣe ń dúpẹ́ eléyìí túmọ̀ sí fún wa pé kì í ṣe orí Mr. Muyideen yìí nǹkan kan ò ṣe wọ́n lọ́pọlọ astagfirullah wọ́n mọ̀ tí wọ́n ń ṣe ṣùgbọ́n nínú ayé ẹ wo ìwà tí wọ́n hù sí màmá wọn torí pé màmá wọn ó ṣe àwọn àṣìṣe kékeré kan sọ àṣìṣe tí òbí yẹn gbọ́dọ̀ ṣe wọ́n là gbọ́dọ̀ ta wọn dànù Al-Quran ló jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ kódà gbọ́dọ̀ tara wọn sẹ́lọ̀ ṣùgbọ́n ẹni tó hurú wà yẹn irú wà wo ni ò lè hù ọ̀pọ̀lọpọ̀ ló wà ní ipò tí Mr. Muyideen wà nígbà náà tó ṣe pé ọ̀lẹ ló gbé débẹ̀ tó ṣe pé ogun ìdílé ló gbé débẹ̀ ìbọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń bú Àgbàlá Gabriel lé ní possibility wà kan ti rí Muyideen rí tí wọn ò gbégbèsè lórí ẹ̀ tọ́lọ́run dẹ́ gbàdúrà tí wọ́n gangan láti ṣe bẹ́ẹ̀ bó tilẹ̀ pé kì í ṣe pé Àgbàlá Gabriel wọlé ó kówó jáde ó kó lé wọn lọ́wọ́ àwọn kan ni wọ́n donate ẹ̀ tí kádàrá ó bá kó sábàbí ní ọ̀ṣáájú ẹ lọ wò dáadáa àwọn lọ́lọ́run lò ní sábàbí tí Mr. Muyideen gan bá mú fóònù tó ṣe fídíò fúnra rẹ̀ ẹ mọ Nàìjíríà ràn mí lọ́wọ́ ó lè mọ pa 10,000
nígbà tí wọ́n wá parí ilé tí wọ́n ṣe gbogbo tí wọ́n ṣe fún tí wọ́n ṣe Mr. Muyideen fẹ́ lè sọ pé Àgbàlá Gabriel lọ́lọ́run àbí gbogbo yín gbàgbé ńgbà náà ni sáà ti gbàgbé ni ṣó ti pẹ́ ni nígbà sọ yí ìpọ́dún 3 ṣe nínú ayé òròpó jẹ́yàn ò ní rí challenges tí Mr. Muyideen bá wá ní challenges tẹ́ bá mọ̀ pé fẹ́ràn wọn ẹ̀yin social media family bá wọn ṣe tí jódodo ọ̀rọ̀ ni àǹfààní wà fẹ́yìn náà láti wá wọn kan kẹ́ ẹ bá wọn sọ àwọn nǹkan kan tàbí méjì ẹ mọ̀ jẹ́ ó jẹ́ pé kan máa look focus lórí pé mo wá mú ẹgbà pankẹ́rẹ́ tó dáa mo wá nà mi sọ pé tí wọ́n ṣe dà ó wrong tó bá farabalẹ̀ gbọ́ mi o tọ́rọ́tọ̀ ni tó máa ń gbọ́ àti sọnù ọ̀rọ̀ ló máa ń wà ẹ̀dá tó lọ ń dá ẹ nìyẹn bọ́tẹ̀ yín onílàákàyè ọlọ́pọlọ pípé tó pé tọ́rọ̀ bá délẹ̀ ẹ máa ń yiri ẹ̀ wò dáadáa ẹ̀yin ni mò ń bá wí. ẹ má jẹ́ ká rí i pé àṣìṣe ńlá gbà ẹni bá Àgbàlá Gabriel ṣe na Mr. Muyideen frustration lè fà then inú wa ò rí bá kankan náà àrínú kọ́rọ̀ sí ẹ wà pé Àgbàlá Gabriel náà ẹ wà sọ fún wọn bí mọ̀mọ́ yẹn ṣe sọ but presentation wọn harsh ẹ sọ̀rọ̀ àyìn ẹ má dẹ̀rù ẹ wò wọn ó ti ọmọ téèyàn bí gan ọba ní bíbá wí gbọ́dọ̀ mọ̀ pẹ̀lú ayé tá à ń lò lọ èmi fi gbàgbé mi mo bímọ mi ọmọ tí wàá lóde nísìnyí tíjọba ọkà kọfù sí ọ lọ́wọ́ n ò ní pọmọ rẹ ni mọ àbọmọ gan tó ń gbọ́ òròjọ́ takò ó máa bá ní ọmọ constituent station kọ́ ló méjà bímọ yọ kàdánwò bá wa ká má bímọ wàhálà ká má bímọ bànújẹ́ tọkílẹ̀sì ọ̀bọ ọlọ́wọ́ lédè ọlọ́run tó ti máa rí. ẹ jẹ́ mo sọ́rí láti sọ nǹkan tí mo fẹ́ sọ yìí ọmọ mi tó wà ní bóyá ó wà ní age of bóyá 18 àbí 17 ló wà nígbà yẹn bíi 3-4 years ago tó frustrate mọ̀mọ́ ẹ̀ so ẹnìkan wá ní area mother kan ládùúgbò gbà yẹn la gbé side Tom Jones ní ọ̀nà ní Àgàràwò ẹnìyẹn wá ó ń defend ọmọ mi ó ń bí kó máa gbowó lọ́wọ́ ẹ̀ tí fẹ́ máa di pé fẹ́ máa kọ́ wọn ní kọ̀kúkọ̀ mi ṣe ní ṣe méjì mo fọlọ́pàá mú wa ni bí mo ṣe tún rán mo tún rẹ̀ tí ó tún ẹlòmíì tún bẹ tó tún máa blame mi pé tí bá gbórí ẹ̀dá àwọn fọlọ́pàá ọmọ tó bí tí n bá ní gbogbo ìrìn àjò tó rí yẹn bó ṣe gbé mi nínú tí n bá mú ọ̀rẹ́ tí mo bẹ̀rẹ̀ sí ní ìnà tó bá kú tí wọ́n bá gbé mi lọ ẹ̀wọ̀n sẹ́wà wò mí ẹ̀yìn wá mo lè fọlọ́pàá halẹ̀ mọ́ ẹgbẹ́ ọ̀sẹ̀ ìwé pé òun ní sí báyìí mọ́ òun ní sí báyìí mọ́ Adéníjì police station ni wọ́n lè bá mi handle ẹ̀ wọ́n lè filẹ̀ bàmí náà mo bélẹ̀ mo lè arrest obìnrin yẹn náà so ọ̀pọ̀lọpọ̀ method ńlá lè gbà tá a lè fi bára wa wí kódà kó sí pé ìwé ibẹ̀ wa mọ̀ pé ọ̀tọ̀ àwọn èèyàn tó bóyin tó wáyé pé fídíò náà lẹ̀ tó mú tẹ́ ṣe pé ẹ ọmọ Nàìjíríà ẹ bá ń bẹ lọ́wọ́ fún Mr. Muyideen ẹ bá mi bá Mr. Muyideen sọ̀rọ̀ ṣé ẹ kọ́ máa lọ ta tẹ́tẹ́ ṣé ẹ kọ́ máa lọ ta bàbá Ìjẹ̀bú tẹ́tẹ́ máa ń tẹ̀yàn ni ẹ̀mí ọ̀bọ̀jà yín jẹ́ ẹ̀yìn tẹ́tẹ́ o so ẹjọ́ tó rọ náà ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ dá sí tẹ́ ti dá sí ẹjọ́ tó rọ náà ẹ má jẹ́ kí Mr. Muyideen kó rí Àgbàlá Gabriel bí ọ̀tá nígbà tó dùn ìní gbọ́ngbọ́n kan sí torí mo rí pé nígbà wọn parí ọ̀rọ̀ yẹn lágídígbò ó ń claim pé kán fi òun sílẹ̀ àti ẹni tó jáde tó sọ pé ìwé ilé rẹ̀ ìwé ilẹ̀ wọn ò gbé fún Yorùbá ẹrù yín mọ̀ bà mí o tí bá rí alamí kan bí mo ṣe wà yìí ní tèmi o ọjẹ́ rojo tọ̀ mo prefer kí n kọ́kọ́ há sáàrin méjì tàbí kí n wá orí ọ̀fẹ́ láti rí ẹni tọ́rọ̀ kan kí n kọ́kọ́ gbọ́ tẹnu rẹ̀ ṣé bẹ́ẹ̀ lórí ṣe bó ṣe jẹ́nu kí ló dé tó rí báyìí kí ló dé tẹ́ ṣe báyìí wọ́n mú yàn sí i ṣùgbọ́n tọ́rọ̀ bá ti wá délẹ̀ kálukú wá rí bí opportunity á rí bí afẹ́ ní o
ẹ ṣàtúnṣe láàrin wọn, ẹ kíyèsí Mr. Muyideen kó tó di pé wọn ó ṣòpinya. Ṣé kìí ṣe pé àwọn kan náà fẹ́ lò ó? Ṣé kìí ṣe pé astagfirullah, mo mọ̀ pé ogun kan ò lè lé kọ́lọ́ máa borí ẹ̀. Bọ̀ ìmọ̀ràn rẹ̀ fún yín Agbala Gabriel gẹ́gẹ́ bí ìwọ̀n bá ìfẹ́ tí mo ní sí yín látàrí ní àjò tẹ́rìn. Ẹ̀yin tẹ́ wá yípo ọ̀rọ̀ yìí àtẹ̀yin tẹ́ yípo Mr. Muyideen, ẹ ṣiṣẹ́ lórí ẹ̀ jù báyìí lọ. Ọlọ́run kún yín o, yóò fún yín ṣe ènìyàn láǹfààní àti ṣiṣẹ́ mbẹ́ o. Torí pé wọ́n kọ́kọ́ máa nígbàgbọ́ pé tó tíátà kan bá ti lọ́dọ̀ Agbala Gabriel wọ́n lọ béèrè fún ìrànlọ́wọ́ ni. Gbogbo àná la sì ní ìdìrànlọ́wọ́, kò sẹ́ni tó tán nú ayé, ṣùgbọ́n kò asàrúlá mi mọ̀ mi ṣe fẹ́ pùtẹ́ mi ní, ṣùgbọ́n mo dúpẹ́ tèmi. Mi ní ṣùgbọ́n mo dúpẹ́ tọ̀dọ̀ mi torí pé mo tún láǹfààní láti lè fún báárà ní 200 500 tẹ́bí lè mọ̀ wá òkè díẹ̀ nìyẹn, because tó bá fi mú mi tí mo fi jẹun kù tó sẹ́kù 500 tí mo bóyá tí mo bọ́ mọ́ tó 500 tẹ́mi náà lè bù yàn. Ṣùgbọ́n mo pé jọkọ̀ ń rí nǹkan dáadáa tí ó gbèmí léwájú Agbala Gabriel. Mo mà ìjọ tí ọjọ́ ni mi mọ̀, bọ́ mo rọ gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ dá sọ̀rọ̀ ẹ̀, ẹ dá sí pẹ̀lú bẹ̀rù Ọlọ́run. Ẹ sì ṣàtúnṣe ní ẹ̀mọ́ tí ó bàjẹ́, torí pé tí ẹ bá ń ṣeré tí wọ́n bá ń fi bí súyàn, ọkàn yẹn á fẹ́ yọ kó ń gbé oríire o. Àlàáfíà fún yín o.